So ibo ni ìjọba ilẹ̀. Ibo ni ilé ìjọba? Ilé ìjọba wà Nàìjíríà. Irú ìjọba wo lo fẹ́? Dáadáa tí ó fẹ́ràn ara ìlú àti ara òun. Tó fẹ́ràn aráàlú àti ara òun. Àwa náà fẹ́ ìjọba tó fẹ́ràn aráàlú àti tó fẹ́ràn ara rẹ̀ lóòótọ́. Ṣùgbọ́n àwọn ìjọba tiwa ó dàbí ẹni pé wọ́n fẹ́ràn ara wọn nìkan, wọn ò fẹ́ràn aráàlú. Àwọn ìjọba Nàìjíríà. Kí ló dé wọ́n fẹ́ràn ara ìlú? Torí tí wọ́n bá fẹ́ràn aráàlú, ó yẹ kí wọ́n ṣe ọ̀nà àbí ó yẹ kí wọ́n ṣe ọ̀nà. Ó yẹ kí wọ́n jẹ́ kí àwọn ọmọ lọ sílé ẹ̀kọ́ tó dà àbí ó yẹ kí wọ́n jẹ́ lọ sílé ẹ̀kọ́ tó dà. Àbí ẹ̀kọ́ ni. Ṣùgbọ́n torí pé wọn ò ṣe bẹ́ẹ̀ làwa fi wò pé wọ́n fẹ́ràn ara wọn ṣùgbọ́n wọn ò fẹ́ràn ará ìlú. Kí ló dé wọ́n fẹ́ràn? Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Ó dàbọ̀.